àti pé ní Al-Qur'an Karim chapter 2 verse 278 Ọlọ́run ní mo pe ẹ̀yin tẹ́ ẹ gbé mi Ọlọ́run bá gbọ́ ẹ páyé mi Ọlọ́run ẹ wá fi sílẹ̀ ní ti ń jẹ́ owó ẹ̀yìn bẹ́ẹ̀ bá nígbàgbọ́ tòótọ́ tó já sí pé ọ̀nà wo lẹ́bi fi sílẹ̀ ní ti ń jẹ́ owó ẹ̀yìn ní tí wọ́n bá gbé bá ọ tọmọ pé nǹkan yóò tọ́ sí ọ gbé kalẹ̀ ní tí wọ́n bá fi mọ́ tọmọ pé nǹkan yóò dá fi sílẹ̀ ní gbogbo yòówù tó bá lè rí ìdá báyà àfi ọ́ ṣe alábòbí kan pé máa sọ bíbá yìí wọ́n á gbé owó wá bá ọ wọ́n fẹ́ gbé ohun tí ó ní ìlú lára wọlé Ọlọ́run ní fi sílẹ̀ jẹ́ kí owó tí ìjọba ń fún ọ jẹ́ kó tó ọ ìdá àfi ọ́ ṣe olórí ibì kan ni wọ́n wá fi nǹkan kan lọ ní ti ń jẹ́ owó ẹ̀yìn àbí owó àbẹ̀tẹ́lẹ̀ fi sílẹ̀ mọ́ gbà á torí Ọlọ́run jẹ́ káwọn pẹ́ tó bá ti páyà Ọlọ́run ìpáyà Ọlọ́run ó jẹ́ káwọn pa owó ẹ̀yìn tí wọ́n fún wọn yìí kò sóore ń bẹ̀ bóun bá gbà tán gan ní tóun bá fẹ́ fi ṣe kò sálùbáríkà ń bẹ̀ ní tóun bá fẹ́ fi ṣe kò sáànù Ọlọ́run bá bẹ̀ ní tóun bá fẹ́ fi ṣe kò lè mú òun rí ìyọ́nú Ọlọ́run nídìí eléyìí ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó ẹ̀yìn bá a bá nígbàgbọ́ ní Ọlọ́run ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó ẹ̀yìn bá a bá páyà Ọlọ́run ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó ẹ̀yìn bá a bá wọn pé á pàdé Ọlọ́run ọba nígbà tá a bá kò ní ilé ayé yìí tán tá a tún lọ sí àyè mi tá a tún mọ ọ̀lẹ́ sẹ̀mí tí ẹ̀dá kan mọ ohun tí ó bá pàdé mẹ́ nídìí eléyìí Ọlọ́run jẹ́ ká pé òun pe ẹni tí ó gba òun Ọlọ́run bá gbọ́ ẹ páyà òun Ọlọ́run ẹ wá fi sílẹ̀ yẹn tí ń jẹ́ owó ẹ̀yìn bẹ́yìn bá nígbàgbọ́ nù wọn lọ bẹ́yìn bá mọ̀ pé òun Ọlọ́run bá ọ̀kan sọ lóhun òun lè yọ sí yín nígbà tẹ́ ẹ̀rọ kàn ìdájọ́ òun lè dé ṣáájú kẹ́ tó kú ìdájọ́ òun lè dé nígbà tẹ́ bá tún kú tán ó lè dé lẹ́yìn àwọn ọmọ yín látara pé kíni látara owó ẹ̀yìn tí ó ṣàǹfààní fún yín ẹ dákun ìjà tẹ̀lé tọ́lọ́wọ́ bá sọ ní Al-Qur'an chapter 2 verse 278 lọ́wọ́ bá sọ kọ́nà bá kó bá gbà. In the Holy Quran chapter 2 verse 278 it states that if you believe in God and have the fear of God, do not accept bribe. In what way? When they come to meet you, they come to meet you, okay, let's give you this position. And you know this position, you are not the rightful owner. Leave it. If you believe in God and have the fear of God. When they come to you, that be securing this place, people now came, please, sir, let's give you some money. You need to carry something inside the country. And you accept it. It means you don't have the fear of God. It means you don't believe in God. Because in the Holy Quran chapter 2 verse 278, it states that if you believe in God and have the fear of God, don't accept bribe. When they come to you with bribe, with an offer that is associating with bribe, don't accept it. If you believe in God and have the fear of God, be satisfied with whatever you are getting from where you are getting it. Don't say, let me associate bribe with what I'm getting. Because if you're associating the bribe, it means you don't believe in God. It means you don't believe that God's judgment can come and meet you at any time, can come to you even without leaving this earth, can come to your children because you are not having the fear of God. If you believe in God and have the fear of God, don't accept bribe in any way. Haka kuma Al-Qur'ani ya nuna mana cewa ya ku bayin da kuka bada gaskiya, ku ji tsoron Allah, ku haƙura da duk wani abin da za ku samu ta hanyar riba, rashawa, cin hanci, kuɗin ruwa, duk wannan haramun ne. Ku haƙura da shi in dai ku masu imani ne na gaskiya. Allah baya so. Duk mutumin da ya karɓi cin hanci, ko da an cuci ɗan uwan shi ne, ko da wani abu ya faru wanda ya kamata ya faɗi gaskiya, tunda an riga an rufe masa baki, ba zai iya faɗin komai ba, ya riga ya karɓi kuɗin riba, ya karɓi cin hanci, an ba shi ya karɓa. Ko da wani ne ya zo ya same shi, ko don a cuci wani, a'a sata za su yi, sun zo ne don su yi sata, amma za a zo a ba shi kuɗi, in ya ga kuɗi jikin shi na karkar, har ya ba su sarari su yi sata, shi bai damu ba, ko da wasu za su cutu. Allah baya son wannan, duk masu yi su daina, Allah ya hana. Al-Qur'ani ndị akwụkwọ nsọ nke ndị na-efufere nke a na-akpọ Islam na-agwakwa anyị na isi nke abụọ na verse 278 na-agwakwa anyị si na onye ọbụla na-atụ egwu nke Chineke, onye ọbụla na-asọpụrụ mmụọ nsọ nke Chineke ekwesị ịchọpụta ihe gbasara ịrịba ihe yiri ma o yiri ị na-aka azụ n'aka onye ahụ, ma na ndụ onye ahụ, ma na-agbata obi onye ahụ, mana ịhụkwa ka onye ahụ na-anọ n'etiti ndị na-ana aka azụ. Onye ahụ ọ pụtara na onye ahụ bụ nwa nke Chineke. Chukwu na-agwa anyị na anyị kwuosi ike n'ime ya, na ike ya ịzọpụta anyị, n'ike ya inye anyị ihe ọbụla anyị na-achọ n'elu ụwa, na ekwesịrị inweta ihe dịka ihe yiri ma o yiri aka azụ n'ime anyị.
n'ihi na onye ọbụla na-asọ egwu nke Chukwu, onye ọbụla sị na ya na-eme efufere nke Chukwu n'eziokwu na ime mmụọ ekwesị ịhụta ihe gbasara aka azụ n'ebe onye ahụ. Bákan náà nínú Bíbélì Ẹ́sọ́dù chapter 3 verse 8 ó jẹ́ ká mọ̀ pé a gbọ́dọ̀ gba tí ń jẹ́ owó ẹ̀yìn, a gbọ́dọ̀ gba tí ń jẹ́ owó àbẹ̀tẹ̀. Tán bá fi lọ́ mọ́ gbà torí kò sóore ńbẹ̀, tán bá fi lọ́ sá fún un kò sábà níbẹ̀, kò sálùbáríkà ńbẹ̀, kò sí ìdùnnú Ọlọ́run bá ńbẹ̀, kò sáànù Ọlọ́run bá ńbẹ̀. Torí owó ẹ̀yìn àtowó àbẹ̀tẹ́lẹ̀ yìí tán bá fún ọ tó sì gbá ìgbésí ayé àwọn kan fún ọ yìí, owó tó kọ́ sàǹfààní fúlù tí wọ́n wá kó fún ọ látara tí àwọn níìdì. Nígbà bá sì lè fún ọ tán nítorí kán ṣe sínú wòyí lè ṣe mọ̀ nígbà tí wọ́n sì lè gbà. Ìwọ gba owó yìí ó wúlò fún ọ, ó wúlò fún àwọn ọmọ rẹ. Àwọn ọmọdọ́mọ rẹ ń kọ́ nígbà tó bá ná tán kí làwọn fẹ́ dé bá. Àwọn ọmọdọ́mọ rẹ àwọn ti wà nù aláìmọ̀kan tí wọ́n wá jẹ nú ìyà tí ìwọ bàbá wọn ti ṣe kalẹ̀. Àtàwọn àmì náà tó súnmọ́ ìdá ẹbí ni aláìmọ̀kan ni wọ́n torí tí wọ́n gbà yìí tí wọ́n kọ́ sàǹfààní fúlù tí wọ́n á gbé bọ́ tó sì gbà tọ̀ náà. Nígbà táwọn ẹbí rẹ náà bá wá nídìí ihun tí ọkàn ṣe sílùú tí wọn ò ṣe tán gbòòrò rẹ àfọ yìí wọ́n máa jìyà. Nígbà wọn máa ń jìyà aláìmọ̀kan. Ìwọ tí wọ́n ní ọ̀dájọ́ tó torí pé o ti gbé wá bẹ̀ tẹ́lẹ̀ ọ̀ wá dá ń tọ́tọ́ ẹni tó ṣe ọkọ̀ ọ̀dájọ́ tọ́tọ́ fún yẹn tí ó tún lu ṣe ni ọ̀ wá dá ń tí ọ̀dá fún àwa dá ń tọ́ dá ń tí ọ̀dá tọ́ dá fún yìí ó ti bá yé àwọn kan jẹ́ tó pẹ́ ni tí ò ní túnú ṣe lọ́dájọ́ fún lọ́dáre fún nígbà wọn ti fún olówó ẹ̀. Nídìí eléyìí Ẹ́sọ́dù 23 verse 8 ó yẹ ká máa pé ìmọ̀ gba owó ẹ̀yìn, ìmọ̀ gbowó àbẹ̀tẹ́lẹ̀, ìmọ̀ ń di ojú ẹni láti ní kéèyàn rí ntọ́tọ́, ìmọ̀ ń di etí ẹni láti ní kéèyàn gbọ́ ntọ́tọ́, ìmọ̀ ń di ẹnu ni láti ní kéèyàn sọ ntọ́tọ́, ìmọ̀ ń di ẹsẹ̀ ẹni láti ní kó rìn lọ síbi tọ́tọ́, yóò wá di ọwọ́ rẹ mú báyìí láti ní kó mú ntọ́tọ́, orí ntọ́lẹ̀ ò wá nílé mú nígbà tó ti lè gbowó ẹ̀yìn tó ti gbowó àbẹ̀tẹ́lẹ̀. Nídìí eléyìí ìmọ̀ gbowó ẹ̀yìn àtọwọ́ àbẹ̀tẹ́lẹ̀ ń ba ayé àwọn kan jẹ́. Ẹ jẹ́ ká sá fún ìsáfún ló jẹ́ ká rí ọ̀nà Ọlọ́run, ìjìnà sí ló jẹ́ k'Ọlọ́run bá dùnnú sí wa. Ìmọ̀ àgbà èyí ò rí ìbínú Ọlọ́run láyé ní àjọyọ̀ kíámà, ìbínú Ọlọ́run bá ní tí ó sì dáa. Nídìí eléyìí ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó ẹ̀yìn àtọwọ́ àbẹ̀tẹ́lẹ̀. Also, in the Bible, Exodus 23, verse 8, it states that do not accept bribe. Because when you accept bribe, it will make you to be blind to see what is right, make you deaf to hear what is right, make you to not be able to say what is right at the right time because you've accepted that bribe. The bribe will not be able to allow you to do what you're supposed to do. And when you accept this bribe and all these things that are happening to you, the innocent people suffer for it. Because when you're supposed to tell the people that you collected bribe from them that this is what we need in our country, this is what we need in our local government, this is what we need in our community, you won't be able to say it because you've collected bribe. The bribe will not be allowing you to say what is right at the right time. You will not be able to see what is right. Even if you are seeing it, you do as if you don't see it. Even when you hear it, you do as if you don't hear anything. Even when you are supposed to say it, you just keep short and keep quiet and sit down gently because you've collected bribe. You've collected the things that you're supposed to collect. You've collected the rights of the people, the rights of your even your grandchildren. Because when the time comes for people to enjoy, for your grandchildren to enjoy from the things that the people supposed to do for the country, they won't be able to do that. They are suffering for it because you've collected the bribe. You are not supposed to see what is right. You are not supposed to hear what is right. You are not supposed to say what is right at the right time because of the bribe you have collected. In Exodus 23 verse 8 it states, do not accept bribe, because that bribe you accept to make you to be blind for what is right. You'll not be able to hear what is right. You'll not be able to say what is right at the right time, and you are putting the innocent people, their lives, their future, you are putting it in a kind of difficult way because they won't be able to live life easily because of what you've accepted. What you've accepted from the people you are not supposed to accept it from. Please don't accept bribe because the innocent people suffer for it. Haka a Bible ya nuna mana cewa a cikin Exodus verse 23 verse 8 ya nuna mana cewa kada ka karɓi rashawa. Duk wani mai karɓan rashawa rufe masa ido yake, ya tauye hakkin talakawa, ya karɓi kuɗin da ba nashi ba don ya ma mutane alkhairi. Mutane su zo gurin shi don neman alkhairi, idan ba a bashi cin rashawa ba, ba a bashi cin hanci ba, ba zai gani ba. Dole sai ya take gaskiya. Ya take gaskiya ya cuci al'umma, ya cuci talakawa, ya cuci mara zunubi. Kuma akan haƙƙinsu da ya kamata a biya musu, sai ya ɗauke kai, shi bai dame shi ba. Ba ruwan shi, shi dai duk inda ya sa gaba nan ya nufa. Kuma Allah baya son duk wani mai irin wannan abun. Duk mai yi ya daina. Cutan talakawa ba nasara bane ga koma waye, duniya da lahira.
Allah ya kiyashe mu. Na akwụkwọ nsọ nke na-edu ndị na-efe Kristi, ndị kwere nke Kristi, Chukwu gwakwara anyị n'ime Exodus 30 na ukwu nke 8 si na onye ọbụla na aka azụ abụghị onye nke ya. Ọ gwakwara anyị site na akwụkwọ nsọ a na Exodus si na onye ọbụla na aka azụ abụghị onye na-efufere nke ya na-achọ na-eso ụzọ ya, n'ihi na ọ bụkwa onye ọbụla na-asị na ya bụ onye nsọ na o kwesịrị idobe ụzọ ya nsọ, ma omume ya kwesịrị ịbụ omume nke yiri onye nke na-eso ụzọ nke Kristi, ka akwụkwọ nsọ siri kwuo na Exodus 30